a kí bàbá wa olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá lápapọ̀, bàbá wa Ọ̀wọ́adé tí wọ́n jẹ́ aláàfin fún gbogbo ilẹ̀ Ọ̀yọ́, aláàfin fún gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀, ń pé ẹ kú àbẹ̀wò bàbá ọba Ìlọrin tẹ́ wá sí ní àná. Ẹ kú àpọ́nlé àwọn àgbàlagbà. Ọlọ́run mọ̀ pẹ́yìn náà lé, Ọlọ́run ò ní fi àbùkù, kò ní fi kàn yín. Ọlọ́lá haúlá wàlá quwwata illa billah. Ẹ kú àpọ́nlé àgbàlagbà. Wàláhì bàbá, ẹ pọ́n bàbá ọba Ìlọrin lé púpọ̀, ẹ pọ́n wọn lé púpọ̀. Ọlọ́run mọ̀ pẹ́yìn náà lé níbi gbogbo bí tẹ́ bá wà. Gbogbo bí tẹ́ bá lọ, Ọlọ́run mọ̀ dàpọ́n aṣọ àpọ́nlé, ẹ mọ̀ dá gbogbo yín. Ọlọ́lá haúlá wàlá quwwata illa billah. Gbogbo ẹ̀yin tẹ́ wá ń sọ, tẹ́ ń gbé fídíò kí pé ọba Ọ̀yọ́ kì í tẹ̀ fẹ́ nì kankan. Àwọn gbà tó dọ́dọ̀ ọba Ìlọrin ọ̀tẹ̀, tọ́wọ́ pọ́ bá kìnìkan ló bá pàdé kò ní tẹ̀, tọ́wọ́ pọ́ bá kìnìkan ló bá pàdé kò ní tẹ̀. Ọba tẹ̀ ń sọ òun náà, tóun náà máa ń wọṣọ funfun yẹn, tó bá dé pálásì bàbá ọba Ìlọrin, òun náà tẹ̀ fún bàbá ọba. Kò sí ìjà lálà tó lè máa gbé bọ́ọ̀lù yín, tó bá di dé pálásì bàbá, wàláhì ọ̀tẹ̀. Bí wọ́n bá bí yín dẹ́sọ kíkọ́ bá òun náà wá. Ọba tí máa ń wọṣọ white hùn, tí máa ń kó gbogbo ẹ̀ bọ́ra bí àwọn alákìsà ẹ̀, ọba ẹ̀ ẹni kọ́ wà lọ́rin wò. Tó bá wà lọ́rin, tó bá ti wọ pálásì, ebi máa ń wà lọ́rin à, a máa ń yí ibi máa ń wá bí àwọn occasion kọ̀ọ̀kan, tẹ́ mọ̀ wọ́n mọ̀ sí náwó, tẹ́ mọ̀ wá bí ìyàwó, wọ́n mọ̀ wá bí ọmọ kí, bí orí ọba yẹn rí. Gbogbo àwọn ebi máa wà lọ́rin, kì í wá láti wá kí bàbá. Ó ti mọ̀ pé tóun bá wá òun ó kúnlẹ̀. Tó bá sì lè kúnlẹ̀ ọ bẹ́ẹ̀ dìde ẹ̀, pété à ń sọ fún ẹni ẹ̀ wèrè. Ìlọrin wá kéré ni. Bàbá ọba Ọ̀wọ́adé, ìkan kò ní ṣe ẹ̀mí, gbogbo nǹkan tí ń dùn nínú yín, tí ń dùn yín nú, Ọlọ́run ò ní fi àbùkù kan, Ọlọ́run ò ní sọ ọ́ di ìbàjẹ́. Gbogbo tí wọ́n ń bà yín nú jẹ́ pé ẹ fẹ́ jẹ́ k'Ọlọ́run sọ di dáadáa, Ọlọ́run ó sọ di. Ọlọ́àfà àgbà Mọ̀lánà Sheikh Alimi. Bàbá ọba Ìlọrin, Ọlọ́run jẹ́ mi wọn ó gùn sí i, Ọlọ́run jẹ́ mi wọn ó tún gùn sí i. Ọlọ́lá haúlá wàlá quwwata illa billah. Àlékún àlàáfíà, àlékún àlàáfíà, àlékún ẹ̀mí gúngùn, Ọlọ́run bá ṣe fún bàbá ọba. La haúlá wàlá quwwata illa billah. Ìlú Ọ̀yọ́ Ọlọ́run ò ní jọ́ bàjẹ́. Ìlọrin Ọlọ́run ò ní jọ́ dàrú. Bàbá ọba Ọ̀yọ́, Ọlọ́run jẹ́ kí ẹ̀mí wọn gùn lérí ipò àwọn bàbá wọn, ká pẹ́ ju aláàfin èyí tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ lọ. La hawla wala quwwata illa billah. Ìbà Elédùmarè ọba ògógó, ọba àjíkí, ọba àjíkí, ọba fẹ́nifẹ́re, ọba àdùwàpè, agbérimọ́dẹ̀yìn, afúnimọ́ṣẹ̀rẹ̀gún, ọba alógunlọ́lá ní ìlẹ́yẹ, ọ̀gbàgbà tí gbára àdúgbò, àbá ọgbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn. Ìbà dáńgbọ́n bàbá kókó, èrò àkàtàpá bàbá lóṣùn. Aṣọ mẹ́rìndínlógún báyìí lásán ṣọ̀pọ̀nà, yémi ń gbé kí ọgọgọ rúmọrúmọ, apanimọ̀hàgún olókìkí òru. Ìbà lọ́wọ́ yín àti ìdímùjẹ èèyàn, ẹ̀yin lájẹrun òru àjẹdò èèyàn mọ́bì. Ìbà. Láàlú ògiri òkú dọwọ́ rẹ o. Òbẹ́lẹ́kún sunkún kẹrù òbẹ́lẹ́kún, ò bá dá sọ̀rọ̀ tí ò tó dá sí ẹlẹ́kún sunkún láàárọ̀ yìí ṣẹ̀jẹ̀. Onímísúnmí láàárọ̀ yẹn sùn fún ẹbára jẹ́ látọ́pa, èṣù mọ́ ṣe mí. Má ṣe ilẹ̀ Yorùbá, má jẹ́ kí ilẹ̀ Yorùbá ó dàrú. Jẹ́ kí gbogbo nǹkan wọn gún régé ilẹ̀ Yorùbá. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dọwọ́ rẹ o. Afọkọyẹrẹ lápò kàtó dá lápò rébé kò ló bá júbà ilẹ̀ ó lanu. Ilẹ̀ ìbà rẹ. Gbogbo ọ̀tá ilẹ̀ Yorùbá pátá. Ilẹ̀ máa gbé wọn mẹ̀kà ló. Gbogbo ẹni tó ní ilẹ̀ Yorùbá ò ní nẹ́sẹ̀mẹ́. Gbogbo agbódegbà, gbogbo àwọn máa lè kàndánù rẹ̀ sí tó wà nù ilẹ̀ Yorùbá sẹ́, tó rà wá mọ̀ pé wọ́n wà. K'Elédùmarè ọba tó dá ayé òun ọ̀run àtilẹ̀, kílẹ̀ ó gbé wọn mẹ̀kà ló, ká lè rójú ṣe ilé ayé wa. Bẹ́ẹ̀ ni, nítorí pé àtogundógun báyìí ní tọkọ́, àtogundógun báyìí ní tàdá, àtogundógun báyìí ní tìbọn. Àfẹ́payé, àfẹ́parẹ́ ní tẹ̀fín, àfẹ́parẹ́ ní tafẹ́fẹ́. Gbogbo ẹ̀dákẹ́dá tá a bí lábẹ́ obìnrin àbáfábégbé jáde ni, tí ń ṣiṣẹ́ lòdì sí ìdàgbàsókè ilẹ̀ Yorùbá, tí ò fẹ́ kí àṣẹ alẹ̀ Yorùbá ó máa fò lókè lálálá, kó fẹ́ parẹ́ máyé lára ni. Tí bá ti bọ́ ní ogun kan ni kó máa ré sínú ogun mìíràn, kó má ní ìsinmi ayé. Bẹ́ẹ̀ ni ó rí, àṣẹ wà ní ti Èdùmàrè bí ó ti rí nù. Tó ẹni ó fẹ́ sọ wá àyájọ́ lọ́wọ́ ọ̀sán yìí, ẹ má bínú sí mi. Mo rí àwọn kankan lórí ayélujára, ẹ̀rín wá ń pa mí.
nígbà tí èèyàn bá ń kígbe pé àgbà lòun nílé bàbá rẹ̀ pé èmi làgbà, èmi làkọ́bí, èmi làṣáájú ilẹ̀ Yorùbá, èmi ní nǹkan, ṣùgbọ́n tá a bá ọ nídìí aṣáájú ilẹ̀ Yorùbá tó ọ̀ lọ́wọ́ sí ìdàgbàsókè ilẹ̀ Yorùbá tí àṣà ilẹ̀ Yorùbá ò hàn lára rẹ̀, ipò aṣáájú ọ̀hún wá dà, ipò aṣáájú dà. Èmi kì í ṣègbè lẹ́yìn ọba kankan, mi ò sì kì í ṣègbè lẹ́yìn anybody. Tí tèmi ni pé kílẹ̀ Yorùbá kí gbogbo ohun tó gún kó mọ́ gún lọ, kọ́ wá kùdé ó mọ́ ba, tí tèmi nìyẹn. Nígbà tá a rí Aláàfin lọ́dọ̀ Emir Ìlọrin, àwọn èèyàn bá tó ń dìfẹ́ǹdì ọ̀rọ̀, mo kàn ń rẹ́rìn ni kí n tó ṣe gbogbo àwọn ọlọ́fà Ọọ̀ni Ìtẹ̀ pé kìnìkan èyí ṣe kìnìkan, ìwọ kì í dọ̀bálẹ̀ fọ́ba mi, èyí dìde fọ́ba mi. Nígbà tẹ́ ẹ débẹ̀ ṣe bí rúkẹ̀rẹ̀ ń bẹ lọ́wọ́ ọba tó lè jù sẹ́míà tí ó dínà sẹ́míà lọ́ọ̀kan báyìí. Aláàfin ẹ ṣe mistake gan, ẹ kòkù díẹ̀, àìpọ̀ bá kòkù ni, àìpọ̀ bá kòkù. Rùkẹ̀rẹ̀ yín dà, ìrùkẹ̀rẹ̀ yín òun dà tó yẹ kẹ́jù sẹ́míà lọ́ọ̀kan báyìí, kẹ́ sì gba àyè tán provide fún yín lọ. Kì í ṣe dandan ní kẹ́yìn àti ìfẹnukonu sọ̀rọ̀ kó lè mọ̀ pé àgbàlagbà ní àgbàlagbà ọba. Ṣùgbọ́n ẹ wá lọ ọbẹ̀ wá ń tẹ̀. So tó bá dọ̀la náà tẹ́ ẹ bá rí aràrá tó jókòó tẹ́ ẹ fẹ́ kí, táràrá bá kí lórí ìjókòó, ẹ̀yin náà ẹ̀ tẹ̀ kí ni kọ́wọ́ yín ó lè bá ṣe sáìsì ọwọ́ rẹ̀ nísàlẹ̀. Àkọ́kọ́ náà ìbéèrè mi s'Aláàfin a máa bọ̀wọ́, ó di méjì. Ibi tẹ́yìn òpùrọ́ táṣìírí ti tú sí alọ́wọ́ nù, s'Aláàfin ṣe a máa bọ̀wọ́. Ṣèbẹ́yìn náà Aláàfin ìbọ̀yàn lọ́wọ́, Aláàfin ìbọ̀yàn lọ́wọ́, ọba tí fọba jẹ ni. Ṣùgbọ́n pàtó dọ́dọ̀ Emir àwọn òbò Emir lọ́wọ́ lórí títẹ̀ tẹ́yìn rẹ̀ tẹ̀ báyìí àbáàrí. So ọ̀nà wo wá ní ògbàbọ̀ Emir lọ́wọ́? Òfin méjì l'Aláàfin rú ń bẹ̀. Aláàfin ba Emir lọ́wọ́ ó sì tẹ̀ fún un. Àwọn ọmọ Ìlọrin inú wọn sì dùn, wọ́n ní ọba kan ní wọ́n láwọn retí Ọọ̀ni of Ifẹ̀ kó náà wá tẹ̀ fọ́ba wọn, kó lókùn táwọn ń dóde. Gbogbo yín náà lẹ́ẹ̀ fojú rí, àmú wá sórí kànnì tẹ́ rí, kì í sọ̀rọ̀ awẹ́wà. Àwọn ọmọ Ìlọrin fi yan gàn wípé odidi Aláàfin gan gbà tó rí Emir àwọn. Wọ́n ní gbogbo tẹ́lẹ̀ Aláàfin bá fẹ́ kó máa sọ nínú ààfin àwọn pé ilé àṣẹ ni, pé àṣẹ ó gùn tó tán. Ṣùgbọ́n tí òjò dùn mí ní ìtàn tá a sọnù ńlẹ̀ Yorùbá. Ṣé ẹ rántí wípé Àtìbà náà ààfin tó gbénu, bàbá tó ṣẹ̀dá wọn tó tún ìlú Ọ̀yọ́ tẹ̀ tó ń pè ní Àtìbà, Aláàfin Àtìbà, òun ni atúlùtẹ̀ olótún Ọ̀yọ́ tòní ìtẹ̀ tó lọ tẹ̀ dó sí àgọ́ ọ̀já tó tẹ̀ sí Aláàfin ìjọ náà lọ́n tó tẹ àgọ́ ọ̀já dó, òun náà ń pè ní Àtìbà. Òun fún alára rẹ̀ inú ààfin tó gbé títí kó tó kúrò wá tẹ àgọ́ ọ̀já nù nígbà tí wọ́n ti fi ogun ja Aláàfin ìgbà náà ní Ọ̀yọ́lé, inú ààfin tó gbénu. Nígbà tí bàbá wa Tóyèjé Alébíoṣù jagunjagun ìlú Ògbómọ̀ṣọ́ ti ń ṣẹ́gun sí Ìlọrin láti gba Ọ̀yọ́lé padà lọ́wọ́ wọn, wọ́n ń bá Àtìbà lójú ogun yẹn tí ń kó ọrún kọ́ fàdání fáwọn jagunjagun Ìlọrin tó fi ń fèsì ilẹ̀ Yorùbá. Ìtàn ń bẹ lọ́wọ́ wa, àwa ò ní gbàgbé. Ìdí nìyẹn tá a fi ń sọ fún gbogbo ẹni tẹ́ ń fi ìtàn ṣègbè ipò ẹ ṣọ́ra yín nítorí ọ̀la yín, ẹ ṣọ́ra yín. Ayé ti dájú sọ yín, a sì ti mọ̀ yín. Ibi tẹ́ ń bálẹ̀ Yorùbá lọ mọ̀ yín, ipò ọ̀pọ̀ ẹ̀ ń túká lẹ̀ ń bá a lọ. Ṣùgbọ́n àwa ò sọ̀rọ̀, inú wa ò bàjẹ́. A mọ̀ pé jọ̀kan Ọlọ́run ó fòdodo, yóò fojú òdodo ta everybody ó rí. A kí ẹ̀yin ènìyàn wa fún àyájọ́ ọdún Èṣù tá a ṣe lánàá. Èṣù gbé gbogbo wa onílẹ̀ Yorùbá, àní rí jẹ́ Èṣù, ìjà rẹ̀ àní rí, rírí rẹ̀ láàrí, àrí rírí rẹ̀. À ń bọ̀ láti wá ṣàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ lórí Èṣù fún yín. Tọ́lọ́run bá fún wa ṣe bóyá gbéjáde lórí ìkànnì lálẹ́ ìtẹ́rí. Ṣùgbọ́n a fẹ́ káwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ lórí tó ṣẹlẹ̀ láàfin Emir nílùú Ìlọrin. Ilé yín ẹ̀ ní pa wọn tibẹ̀ lé, ṣùgbọ́n ta
nígbà tá a sọ nóòtà tá a sọ lọ wípé ìdí tí Fúlàní fi fógun jálẹ̀ Yorùbá Aláàfin àwọn ìran Aláàfin ló kọ̀ sí ẹ̀ ṣé ẹ ti ń rí báyìí ọdọọdọ wọn pọ́n wọlé nígbà yẹn nínú ọjà kí ló ń pe orúkọ ọjà yìí lọ́yọ̀ọ́ ńgbà yẹn lọ́yọ̀ọ́lé olóko kan tá à ń pe ọjà náà ọjà Akẹ̀sán ọjà Akẹ̀sán Ọ̀yọ́ ní ti Old Ọ̀yọ́ ni mo sọ Old Ọ̀yọ́lé tó tú ọjà Akẹ̀sán yìí tí Fúlàní àti Yorùbá bá tún nǹkan papọ̀ ńbẹ̀ tó bá di wàhálà tá bá lọ rìpọ́ọ̀tù f'Aláàfin ẹ̀yìn Fúlàní Aláàfin ó dùn sí nítorí pé ó mọ̀ pé ń gba ìsákọ́lẹ̀ lọ́wọ́ ń gba táàsì lọ́wọ́ wọn nígbà yẹn gbogbo àwọn Malian tó rìpọ́ọ̀tù Yorùbá pátá l'Aláàfin ṣègbè lẹ́yìn wọn torí ẹ̀ nígbà tó gún dé tí wọ́n ṣẹ́gun sí ààfin Aláàfin gbogbo wọn ni ò sọ́pọ̀tì àwọn ọ̀pọ̀lọpọ̀ Yorùbá tí ń bẹ lọ́yọ̀ọ́ ní òdìdé jà fúnlẹ̀ Yorùbá lákòókò yẹn nítorí ìwà t'Aláàfin ti wù sí wọn so wọn lọmọ ò ní bá ṣòkòtò kò ní bá pèlè ìyá rẹ̀ kó ṣaṣọdá kó ṣaṣọró the same thing ní méjèèjì ọmọ ò ní bá pèlè ìyá rẹ̀ kó ṣaṣọdá olè tó ṣẹlẹ̀ láàrin ntẹ́ rí pẹ̀lú bàbá wa Abdulhakeem Ọwọ́adé tí wọ́n lọ sí Ìlọrin láìpẹ́ yìí tí wọ́n lọ kí Emir so ìwà tó ti wà ńlẹ̀ ní tá à ń sọ nìyẹn ẹ̀ ń tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án ká gbogbo gbà níjọ́ tí binibini rẹ̀ ó bá dé tí bèrè rẹ̀ ó bá béèrè wò ojú gbogbo wa náà ní ìjọsìn torí ẹ̀ láti pa yín nìtàn lójoojúmọ́ ìtàn ọ̀kan bí ó bí ọmọ méje tẹ̀lé kiri yẹn kì í ṣètàn ni nílẹ̀ Yorùbá àwọn arúmọjẹ ìtàn táwọn òyìnbó kọ́ lẹ̀ fún yín nígbà yẹn tẹ̀yìn rò pé òun lẹ́fi champion gbogbo opinion ìtàn yẹn náà ló sọ pé àwọn Ìjẹ̀bú kiri náà ti wá Sudan àwọn ìtàn dandan tán kọ́ wọn primary tí kì í bá ṣe pé ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run tó ní káwa bẹ̀rẹ̀ ìrìn àjò lórí àti mọ̀ṣẹ̀wádìí káàkiri tá a fi rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àkójọ táwọn èèyàn kó pamọ́ síbì kan la fi mọ̀ pé wọ́n ti fi ilẹ̀ Yorùbá ṣáko wọ́n ti fi wá ṣáko kọ́rọ̀ Elédùmarè gbogbo tó sọnù ilẹ̀ Yorùbá kọ́ lọ́ọ́ bá dá padà gbogbo àkólọ́ ilẹ̀ Yorùbá kọ́ bá dá padà àdúrà wa nìyẹn lórí títí Aláàfin àníríjù báyẹn lọ. Lánàá ní ìjẹta information kan bá mi lójú oorun information yẹn ti bá mi around 4 a.m. sorry 3 a.m. ni mo rí message yẹn látọ̀dọ̀ mọ́mi wa kan láti Amẹ́ríkà nígbà tí wọ́n sẹ́ndì message yẹn wọlé lórí WhatsApp wọ́n ní meeting máa wà pé mega rally máa wà l'Amẹ́ríkà fún Yorùbá nation pé bàbá dẹ̀ máa láti sọ̀rọ̀ àti Sunday Igboho wípé àwọn dẹ̀ fẹ́ kí n wà ń bẹ̀ pé because gbogbo àwọn tó jẹ́ press person fún Yorùbá nation ló máa wà ní ìkàlẹ̀ tó kọ́ máa béèrè question lọ́lọ́kan èjèèjì tèmi náà dẹ̀ wà nínú wọn tó yẹ kí n partake but environment tí mo wà lénìí ó yàtọ̀ síbi tí mo wà lánàá ibi tí mo wà network ibẹ̀ ò dáa ń rí ilé afẹ́ tí mo ṣe ń túrajọ ni pé tí máa tọ́lọ̀ bá bàṣírí ní January kí n ṣe Starlink síbí báyìí so that lè ràn mí lọ́rùn láti máa connect easily mi network yẹn kò balance mo try láti wọlé pẹ̀lú Zoom lánàá because wọ́n send Zoom meeting kìíní sí mi link mo try láti wọlé lánàá kò nígbà tó yá ni mo lọ sùn mo try wo bí around bí 12:01 kò nígbà tí mo rí pé kìíní yẹn bóyá wọ́n dẹ̀ ti parí meeting gan as at the time tí mo ń try gan mo yá pátì mo ṣe gbàgbé ẹ̀ nìyẹn so ẹ má bínú sí mi ẹ̀yin èèyàn mi òun ló yẹ kí n fi fún yín ní information lọ́sàn-án yìí but bá a ṣe ráàrin yẹn tó lọ nìyẹn kẹ́ má bínú sí mi lágbára Ọlọ́run ọba so tí n bá ti rí àbọ̀ meeting yẹn lágbára Ọlọ́run pọ̀pọ̀lọpọ̀ ó ti máa rí ná torí àwọn èèyàn wá wà ń bẹ̀ dáadáa èmi gan tí mo dúró ò tí ì rí so màá lè wá ọ̀nà láti pè mo ní ẹnìkan neatly chief Sapetu of Ìṣàrún land chief Ogemi àti wọ́n ti sọ̀rọ̀ tipẹ́tipẹ́ mi ò ráyè gẹ́ẹ̀tì wọ́n torí àdúgbò yẹn pé network yẹn bad gan
so night tí mo ṣe ń jẹta mọ́jú níbi iṣẹ́ tí mo fẹ́ try wọn mo busy mi o throughout that night gan mi ráyè sùn oorun yẹn náà wà lára mi gbogbo ẹni mò ń dì mọ́ra wọn so kò jẹ́ kí n ráyè bá wọn sọ̀rọ̀ kí n tẹ́ fi mọ̀ kí ni nǹkan tó ń rí lè ṣẹlẹ̀ lókè lọ́hùn tọ́ra àwọn tó máa ní information lọ́wọ́ àwọn náà mi ni wọ́n bá sọ̀rọ̀ ẹni tó send information sí mi mo pe àwọn náà mi ráwọn náà link up so nǹkan tí network fojú mi rí ní ẹ̀yìn ènìyàn mi ẹ má bínú sí mi so tí information yẹn bá dọ́wọ́ mi tó bá jẹ́ pé kò tí ì já sí orí ayélujára lágbára Ọlọ́run máa mú wá lọ́la lówùúrọ̀ ọ̀la mò ń ṣiṣẹ́ lórí ẹ̀ kọ́lọ̀ jẹ́ kí n lè ráyè rí àwọn information yẹn gbà níbi tí mo ti fẹ́ gbà màá lè jẹ́ kẹ́ ẹ mọ̀ kí ló ń ṣẹlẹ̀ ibi tá a bá Yorùbá nation dé ẹ mọ̀ ibi tílẹ̀ Yorùbá dé dúró bó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tí kékeré ṣe ká mọ̀ jẹ́ Yorùbá mọ́ ká mọ̀ pé ní Oòduà nation but iṣẹ́ ń lọ lábẹ́lẹ̀ Oòduà Yorùbá nation èwo ló strong jù nínú gbogbo ẹ̀ because kìí ṣe gbogbo àwa tẹ́ ń wò tó jẹ́ Yorùbá yìí náà ló dúdú àbí bóyá ká máa kúkú pè wá lọ́mọlúàbí ọ̀ mo fẹ́ kí kálukú tẹ̀ suggest kí lorúkọ tẹ́yìn wò kó dáa jù tá a lè jẹ́ tẹ́ ẹ mọ̀ pé tá a bá ń jẹ yóò rọ̀ wá lọ́rùn because lọ́la àwọn tó jẹ́ ọmọ bíbí inú Oòduà náà ló tún lè take over ká sọ pé bàbá àwọn ni Odùduwà dẹ̀ ni ó bá àwọn bàbá tiwa kan náà lórí ilẹ̀ tí wọ́n bí gbà wọ́n bí ó bá àwọn èèyàn kan bí wọ́n bí bá àwọn èèyàn kan ni àwọn èèyàn kan ṣáájú Odùduwà so bó ṣe rí nìyẹn àgbà ń bẹ ń lé Ifẹ̀ kó tó kan Odùduwà ìdí nìyẹn tá a gbọ́dọ̀ wà very careful pẹ̀lú orúkọ èèyàn láti jẹ́ ntẹ́mi lérò pa lè ṣe òun ni wípé ká túlẹ̀ kó kálukú má idea wá idea tó bá jiná jù òun la máa tẹ̀lé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti rọ̀rọ̀ sọ wọ́n ní tàbá wò wọ́n lẹ́rìí pé Awólọ́wọ̀ wà pẹ̀lú àwọn èèyàn kọ̀ọ̀kan tó jẹ́ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ń gbà yẹn púpọ̀ nínú wọn suggest Odùduwà torí ẹ̀ gbogbo àwọn nǹkan tó jẹ́ ètò ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá wọ́n ń pè ní Oòduà investment náà ń pè nítorí àwọn ọ̀rọ̀ ìwọ̀n wọ̀nyí títí ń wáyé látẹ̀yìnwá náà ní òjò wọ́n pè ní Yorùbá investment tá fi pè ní Oòduà investment but a sì lórúkọ tó bẹ́tà dorúkọ yẹn lọ torí ẹ̀ la fi gbọ́dọ̀ jókòó ká fi mọ̀ ṣọ̀kan ká fi kún lókun ká gbé àìdíà gidi jáde orúkọ tá a lè máa jẹ́ tí ó mú iyì àti àpọ́nlé bá orílẹ̀-èdè Yorùbá ibi tí èmi ríro lọ nìyẹn mò ń bọ̀ náà. My name is Adegoke Adedotun. I am an Onisese. I believe that Eshu is not Satan. I believe in Eshu. I believe in goodness of Eshu. I believe in kindness of Eshu. I believe that Eshu is more than what people believe that it is. Eshu is the greatest provider that anyone can have, the best supporter you can have, the ones that open the door, the ones that close the door where you needed the doors to be closed. I believe that Eshu is not Satan. Eshu is not Satan. Eshu is good. Eshu is the best friend any man can have. Bàbá mi. Eshu owó ni kò ṣe mí, Eshu ajé ni kò ṣe mí, Eshu ajé ni kò ṣe ẹ̀yin náà. We are outside today to celebrate World Eshu Day. Eshu is not Satan. Babage is the gospel. I love you. Happy World Eshu Day to all my Ìṣẹ̀ṣe practitioners. Outside for you today, Bàbá mi onílé oríta. Obẹ̀lẹ́kún sunkún kẹ́rù obẹ̀lẹ́kún. Ẹlẹ́kún sunkún láàróyè sun ẹ̀jẹ̀. Bàbá mi. Eshu owó ni kò ṣe mí, Eshu ajé ni kò ṣe mí, Eshu ajé ni kò ṣe ẹ̀yin náà. We are outside today to celebrate World Eshu Day. Eshu is not Satan. Babage is the gospel. I love you. Ọ̀rọ̀ kan wáyé tí ẹnìkan ṣe correction fún ọ̀rọ̀ kan táwọn èèyàn kan máa ń sọ wọ́n ní wọ́n bá ń kí Èṣù wọ́n mọ̀ kí ní abániwá ọ̀ràn bá àrọ́ràn dá meanwhile wrong Yorùbá ni wrong interpretation ni kì í ṣe abániwọ̀ràn is abániwá ọ̀rọ̀ abániwá àrà bá ò rí àrà dá ó ní ìtumọ̀ ẹ̀ abániwárà bá ò rárá dá Èṣù láàlú abámbá òfẹ́ bàtàkùjó bàmùbàmù oríkì Èṣù pọ̀ gan ibi tó bá mọ̀ dé ni
oríkì kan wà tábà tó wọn kì í nísàlẹ̀ ọ̀dọ̀ tiwa wípé èèyàn ò ní bá nínú oríkì yẹn náà mo sọ pé a ní mú láàlú lólùkù kẹ́ni ọ̀hún kó mọ́ lajé, ẹnìkan kì í mú látọ̀ọ́pa lólùkù kó nítọ̀hún kó mọ́ lọ́mọláyé, ẹnìkan kì í mú látọ̀ọ́pa lólùkù kó nítọ̀hún kó mọ́ ṣe ohun rere nílé ayé rẹ̀, ẹnìkan kì í bá látọ̀ọ́pa múlẹ̀ kó mọ́ jẹ́ èèyàn lókè pẹ̀. ṣẹ̀ṣẹ̀ rí àwọn oríkì yẹn, oríkì tí mò ń kì í wọ́n fi sáìdì ibẹ̀ yẹn pamọ́ bá bàbá wa ṣe kóòrè láti jọ́njọ́ nìyẹn. ṣùgbọ́n ìwọ tó bá wọlé tọ̀ wọ́n lọ nínú agbami ibi tí wọ́n ti ń bọ èṣù ni wọ́n mọ̀ fa àwọn àṣírí yẹn hàn ọ́ wípé láàlú òun ló kó gbogbo ọ̀rọ̀ dání, òun náà máa fi ń pè ní abániwárà bá ò rárá dá. ìwọ tí òun gbẹ àrà dídá tí bá ń gbẹ tọ́ láàlú lọ kọ́ fún ní nǹkan tí ń fẹ́. ní 2 years ago ní let's say last year, ifá kan jáde last year, ọ̀kànràn ṣe kinní kan gbórúkọ fáyẹn níbi tí wọ́n ti kì í pé tí ètùtù rẹ̀ ti lọ pé gbogbo àwọn tó bá jẹ́ ipò alágbára ni wọ́n ní challenges lọ́dún yẹn o, wípé ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ bọ èṣù wọn ò jẹ́ kí kinní yẹn lọ fà kẹ́lẹ́ máa bùtá kóòdì ẹ̀dí, ẹ lọ wá àgbò funfun ẹ wàá mú lọ òde èṣù, ẹ wàá fi pọ́npọ́ lupa sídìí èṣù nítorí àkóbá àti wàhálà tí ó dé bá ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ alágbára nídìí iṣẹ́ wọn, kó má bàa sí wàhálà ìdààmú ìfòyà. ètùtù rẹ̀ tí wọ́n ṣe lọ́dún náà nìyẹn, ifá yẹn ló gbé wá. àwọn tó mọ̀ ń pa rẹ̀ nìkan lórí ṣe, ọ̀pọ̀lọpọ̀ tí ò mọ̀ ń pa rẹ̀ wọ́n fojú fò ó, ogun yẹn dẹ̀ jà wọ́n lọ. so bó ṣe rí nìyẹn, wọ́n kó òde èṣù láti jọ bọ́ àwa mọ́ òde òní la wá rí wípé ibi tí wọ́n ti fìyà jẹ ọ̀pọ̀lọpọ̀ ìdílé nìyẹn, la ṣe gbé wọ ìta gbangba wá fáwọn èèyàn kí wọ́n lè mọ̀ di kí náà ń pín ní iṣẹ́ tẹ́sù ń ṣe. ọ̀pọ̀lọpọ̀ bàbá wa Samuel Ajayi Crowther tó jẹ́ kéde Yorùbá wà ní kíkọ́lẹ̀, ṣùgbọ́n nígbàkejì táwa tó wo kí la fẹ́ dúpẹ́ fún lọ́wọ́ bàbá Samuel Ajayi Crowther, a rí wípé òun gangan fún alára ẹ̀ ló dẹ́ǹtì méjì èṣù tó pè sátánì fáwọn èèyàn púpọ̀ nínú ẹ̀ báyẹn làwa ń ṣèwádìí lé lórí, abẹ̀rẹ̀ sí ní ṣèwádìí, abẹ̀rẹ̀ sí ní gbé jáde fáwọn èèyàn pé bẹ́sù ṣe ríre o, èṣù ò rí báyìí. látijọ́ àmọ́ bá wa àwọn péréte tó mọ̀ náà wọ́n ń dá lò, wọn ò jí káwọn èèyàn ọgọ́rọ̀ èèyàn ó mọ̀, ó dẹ̀ fìyà jẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan. láàlú ẹbọra ni o, kì í ṣe òòṣà, ó yàtọ̀ ní òòṣà. nínú àwọn irúnmọlẹ̀ tó strong jù nílẹ̀ Yorùbá ta nígbàgbọ́ nù rẹ̀ lórílẹ̀ àlàyé lèṣù wà. ara irúnmọlẹ̀ ní ikú wà, ikú náà tẹ̀ wọ́n irúnmọlẹ̀ kan ni. so irúnmọlẹ̀ pọ̀ lóríṣiríṣi, àwọn ìyá mi irúnmọlẹ̀ kan làwọn náà. nínú irúnmọlẹ̀ tèmi mọ̀ bí irúnmọlẹ̀ ṣe lọ́nu, àìmọye irúnmọlẹ̀ tó lóko tá a máa ń dárúkọ nílẹ̀ Yorùbá tá a rí rí tá a mójúbọ wọn, àwọn náà tó wà. gbogbo èmi ni yémi ń gbé kí ọgọgọ rúmọrúmọ tá à ń dárúkọ yẹn orúkọ àwọn rúmọlẹ̀ kan ni tí ti ṣiṣẹ́ pẹ̀lú àwọn ìyá mi, ọ̀ndà àwọn ìyá mi tún làwọn yẹn wà. torí ẹ̀ ní tá máa ń sọ̀rọ̀ ń pa 1,400 irúnmọlẹ̀, 200 irúnmọlẹ̀, 21 irúnmọlẹ̀, wọ́n ṣe máa pè nù ẹ níyẹn. the different department ni wọ́n wà tí wọ́n ti ń ṣiṣẹ́ fún ìrìn àjò ayé kẹ́lẹ́ mọ́ sáìsì tí ń bẹ lọ́wọ́ Yorùbá tá àti ìṣíwò rárá tá a dé pamọ́. torí ẹ̀ la fẹ́ ń sáré pé kọ́lọ́n kọ́kọ́ fún wa ní orílẹ̀-èdè wa náà kẹwàá ríran wò ilẹ̀ Yorùbá. ṣebí Japan ló ti wọn, ṣebí Chinese náà ló ti wọn, bọ́ àwọn tí àwọn amukú mẹ́kọ̀ọ́ tán kó wa tì ń bí wọn ò ní jẹ́ àrí tí wá lò, wọ́n ti mẹ́sìn wá, wọ́n ti fi ṣe kó ìdajì èrò lọ́lọ́dọ̀ wa tẹ́pẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀ pé táwọn ti dànù ní tó lè jóore fáwọn ni lọ́jọ́ ọ̀la, wọn ò mọ̀ pé resources ni. àwọn fa àwọn èèyàn wá sínú ìpọ́njú, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí dààmú, ẹlòmíì ó dárùn gbọ̀n sí gbogbo ó máa rùn, ṣòkòtò ó sì fèrè, yóò ní òun bọ́ lọ́n sọ̀rọ̀. meanwhile Ọlọ́run ti fi ìṣẹ̀dálẹ̀ olúkálùkù àwọn àrùn tó lọ́wọ́ gbẹ̀gà nínú ayé Ọlọ́run ti fún wọn ní ètí wọn ó fi ga. tí India ò bá jára ẹ̀ lọ́wọ́ British ni àwọn náà wà nípò ẹrú dọ́là, irú ẹ̀ làwa wà lẹ́nìí. wọ́n á máa gbé ìwé economics wá ká máa kà á, wọ́n máa gbé ìwé oríṣiríṣi wá káwọ́ máa ṣe tí ò ní bá ìlànà ìrìn àjò ayé wa lọ. ẹ wo ọ̀gọ̀rọ̀ yẹn bí ṣe wà nínú sí àtòsí
níjọ́ tíjọba orílẹ̀-èdè ti wà ṣé wọ́n rí ìṣẹ́ okùn ìṣẹ́ wọ́n rí bọ́ lọ́rùn àwọn èèyàn kí ló mọ́ mi wọ́n ṣe fídíò ta kò sí ná nulẹ̀ tá a fi ṣe fídíò níjọ́ kírísímàsì kó mọ̀ sí ná látàlẹ́ àná títí dàkókò tá a wà yìí àwọn IBDC kò sí ná so bó la fẹ́ bá yàrá já ní gbogbo ilé tá à ń bá lọ tí Yorùbá fẹ́ ń pariwo nìyẹn àwọn àṣírí wọ̀nyí ti wà ńlẹ̀ tá a dogun bá láwọn bàbá wa tá a fẹ́ lò ṣùgbọ́n tá a bá rí space láti lò pẹ̀lú àwọn tẹ́ kó ti wá yóò dàbí gbà tẹ́ pé ẹ̀kan wá fi ayé ní ìran Yorùbá lára ní láti wà wá gúnlẹ̀ sójú kan ìtí ń dùn wá nìyẹn ìwọ tó bá ti bá èrè ọjọ́ Yorùbá lọ ọ̀n tara rẹ ní o tètè lọ mọ jọyìn àwọn kákọ́ọ̀sì oríṣiríṣi online níbi táwọn èèyàn ti ń tú sáyẹ̀nsì Yorùbá jáde ìrìn àjò ti lọ gan ó ti lọ kọjá ibi tẹ́ ń wò mi ní sọ́jú báyìí lọ lénìí títí tí fi mọ́ mákọ̀tún ètò mi wá lórí ìlànà tó wà nílẹ̀ yìí èmi ti yín tòótọ́ bàbá àṣà. èṣù náà bí sèta ní ṣẹṣẹ náà bí bẹgàn òrìṣà náà bí dìmọ ṣóńṣó abẹ àfi ṣóńṣó abẹ àfi ṣóńṣó abẹ ọ̀dàrà lórí agbẹ́rùlé àfi ṣóńṣó abẹ àfi ṣóńṣó abẹ àfi ṣóńṣó abẹ àfi ṣóńṣó abẹ ọ̀dàrà lórí agbẹ́rùlé àfi ṣóńṣó abẹ. Bring it down. Kí á fèsù láàdú bàbá mi o. Ẹ̀bọ̀ra tí ń jẹ́ látọ́pa. Èṣù náà bí Sẹ́tánì ṣẹ̀ṣẹ̀ náà bí gbẹ̀gàn òrìṣà náà bí bímọ. Èṣù náà bí Sẹ́tánì ṣẹ̀ṣẹ̀ náà bí gbẹ̀gàn òrìṣà náà bí bímọ. Èṣù náà bí Sẹ́tánì ṣẹ̀ṣẹ̀ náà bí